wọ́n ti dájọ́ Naira Marley, Sam Larry àti Primeboy lórí ọ̀rọ̀ Mohbad o ẹ ti gbọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ilé ẹjọ́ magistrate tó wà ní ìpínlẹ̀ Èkó wọ́n ti dájọ́ Sam Larry, Naira Marley àti Primeboy. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta then àti manager Mohbad wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lórí ikú Mohbad. So ilé ẹjọ́ ti dá wọn láre pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Wọ́n ní ká máa lọ láyọ̀ àti àlàáfíà. So àwọn méjì tó wá kù tí ilé ẹjọ́ sì ń bá ṣe ẹjọ́ báyìí lórí ọ̀rọ̀ ikú Mohbad òun ni nurse Fèyí Sarah àti ọ̀rẹ́ Mohbad kan mo tẹ́ gbàgbé orúkọ yẹn. Àwọn ni wọ́n bá ṣẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní nǹkan tí ẹ̀sùn tí wọ́n fi kàn nurse Fèyí Sarah ni wípé ṣé ìfojúrí sísìn ká pé àbí àìmọ̀ṣẹ́ ẹni tó lẹ́yìn ọ̀rẹ́ Mohbad yẹn náà pé òun náà pé ìgbìmọ̀pọ̀ láti lórí ìfojúrí sísìn pé ok òun ni wọ́n ló pe nurse Fèyí ẹni tó pe ọ̀rẹ́ Mohbad tó pe nurse Fèyí àti nurse Fèyí. So wọ́n ní àwọn yẹn sì ní ẹjọ́ láti jẹ́ ṣùgbọ́n nígbà tí ilé ẹjọ́ á máa padà tún sọ̀rọ̀ lórí ikú tó pa Mohbad gangan lórí ìgbẹ́jọ́ ẹ̀ wọ́n ní egbògi olóró tí Mohbad mu ló gbòdì lára ẹ̀ tó jẹ́ kí ó lọ ọ̀run náà bí táwa fẹ́ sọ̀rọ̀ sí nìyẹn because Wùmí jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú interviews kan tó tún fẹ̀sùn kan bàbá ọkọ ẹ̀ kódà ó fẹ̀sùn kan Sam Larry ó fẹ̀sùn kan Naira Marley. Now a sì ń bèèrè pé ikú ló pa Mohbad ilé ẹjọ́ sọ wípé egbògi olóró tó mu ló gbòdì lára ẹ̀ ló rán lọ sí ọ̀run. Tó bá jẹ́ pé egbògi olóró tó mu ló gbòdì lára ẹ̀ ló rán lọ sí ọ̀run ó túmọ̀ sí wípé nọ́ọ̀sì yẹn ẹ̀ ní láti bá ṣẹjọ́ náà torí nǹkan ló fún Mohbad ní egbògi olóró mu. Then tí ilé ẹjọ́ bá sọ wípé egbògi olóró tí Mohbad mu ló rán lọ sí ọ̀run nígbà tí àwọn ọlọ́pàá máa gbé èsì ìwádìí tí wọ́n kalẹ̀ ní press conference wọ́n ṣe wọ́n ní àwọn ṣàkíyèsí wípé Mohbad ó ní àpá ní apá tí ẹ̀jẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ní ìfẹ́ pé wọ́n lo òyìnbó kan kó tó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ yẹn pọ̀ sẹ́yìn gbọ́ mi. Now tẹ́ bá sọ pé ẹ̀jẹ̀ egbògi olóró tó mu ló fa àpá tó wà ní apá ẹ̀ ṣé egbògi olóró tó mu ló fa ẹ̀jẹ̀ tó ń jáde tútùtù tó pọ̀ tó bẹ́yẹn ṣé egbògi olóró tó mu ló jẹ́ kí bàbá ẹ̀ sì bá ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ lọ́jọ́ tẹ́ sọ wípé ó kú sẹ́ni wípé nǹkan wà lórílẹ̀‐èdè wa yìí. Dẹ́n tó bá jẹ́ pé egbògi olóró ló pa Wùmí mọ̀ wípé egbògi olóró lọ́kàn ń mu tó gbòdì lára ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wọ́nranwọ̀nran lọ́jọ́ Saturday nígbà tó dé ó gbé lọ sí clinic tó wà ní àdúgbò yín tó ní clinic there was just about 5 minutes journey síbi tí Mohbad ń gbé ó gbé lọ ilé ìwòsàn tó padà gbé lọ́gbà tó kú tán lọ́jọ́ Monday wọ́n níbẹ̀ yẹn jẹ́ bí i 10 minutes sílẹ̀ Mohbad ó gbé lọ ó jẹ́ mọ̀ pé egbògi olóró ló gbà bòdì lára ẹ̀ ẹ wá pé nọ́ọ̀sì tó wà ní Cotonou nọ́ọ̀sì wá sọ wípé òun ò sí ní Nàìjíríà ẹ wá ní ẹ máa dúró dé ẹ wá dúró dé tó fi dé ní àárọ̀ Monday àbí ayé tó ṣẹ̀ dé ní àárọ̀ Monday ẹ jẹ́ sọ pé egbògi olóró tó mu ló gbòdì lára ẹ̀ tí ẹ bá mọ egbògi olóró láti Saturday tó lọ show tó gbòdì lára ẹ̀ báwo lẹ ti gbé ẹni bẹ́ẹ̀ sílé dà Monday. So egbògi olóró gbòdì lára ẹ̀ tí ilé ẹjọ́ wá sọ ń sìn bọ́ọ̀ ló pa àpáta rí lápá yẹn tẹ̀jẹ̀ tí ọlọ́pàá tẹ̀ ní lóòótọ́ ni ó ní àpáta tẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ńbẹ̀ kí ló fa àpá yẹn because náà sọ pé ìgbà tó ń dé òun rí pé kò lè gbá pámọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ ó ti rọ sílẹ̀ jọwọ́rọ́ ṣùgbọ́n àpá yẹn ni wọ́n fi hàn ló ń ṣe fún ní oògùn ẹ̀fọ́rí mi fẹ́ sọ lóyìnbó oògùn tó gbogbo àwọn máa ń lò fẹ́ ẹ̀fọ́rí tó popular yẹn ó ní abẹ́rẹ́ ló ń fún àti oògùn apá kòkòrò àrùn táǹpẹ̀ ní antibao kíní kan mi fẹ́ sọ òyìnbó ẹ̀ lórí social media lórí platform mi antibao ó ní abẹ́rẹ́ ló ń fún torí àpá yẹn kí ló dé tẹ̀ fún wa jẹ́wọ́ láti rẹ̀ pé látìgbà tó ti lo oògùn olóró tó lo lára ò ti balẹ̀ o kí ló dé tẹ̀ fún nọ́ọ̀sì ní pòtísàn ẹ̀ wá fẹ́ kọ́ ọmọlọ́mọ jẹyà àìmọ̀dínsìn ẹ̀ wá fẹ́ kọ́ ọmọlọ́mọ jẹyà àìmọ̀dínsìn then nígbà tí Wùmí mọ̀ wípé oògùn olóró lọkàn ń lò tó gbòdì lára ẹ̀ kí ló dé tó wá ń pariwo Sam Larry lórí press conference lórí interview tó ràn pé Sam Larry ló pa ọkọ Naira Marley ló pa ọkọ ẹ dá mi lóhùn kí ló dé tí Wùmí sọ wípé bàbá ọkọ ló rán Primeboy kó lọ gún ọkọ ní nǹkan mákẹ̀jẹ̀ press conference sí Ibrahim Fábíyì tó rán lẹ́jọ́ mẹ́ta yìí kí ló dé tí ìyá Wùmí lọ ń pariwo tí ìyá Mohbad lọ ń pariwo mẹ́ pé Sam Larry àti Naira Marley ló pa Mohbad kí ló dé tí wọ́n lọ tí àwọn tó lọ tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn
bàbá Mohbad náà sọ pé àlè ló pa Mohbad. Kí ló dé bàbá Mohbad náà sọ pé àlè ló pa Mohbad? Dẹ̀ wọ́n ní Wùmí àti Mohbad jà láti ṣó yẹn dénú lé. Nígbà tí wọ́n dénú lé wọ́n kọ̀ntínú ìjà yẹn. Kí ló end up ìjà yẹn? Ẹ jẹ́ ká mọ̀. Then fídíò tí wọ́n ní wà lórí fóònù àdúrà níbi tí Wùmí àti Mohbad ti ń jà. Táwọn kan sọ pé fídíò tó ti bẹ̀ ní Wùmí ti Mohbad ti ní àpá tó ní lọ́wọ́. Kí ló dé àrí full video yẹn? Kí ló dé àrí full video yẹn? Ṣùgbọ́n bàtà àwọn ilé ẹjọ́ máa sọ́ọ̀sì wọ́n ní oògùn olóró tó mú ló pa pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣàlàyé sílẹ̀ yìí. Aláǹtẹ̀ mi máa ń sọ ilé ìpè má jẹ́ kí wọ́n pa ẹ́. Ẹni tó kú ní tiẹ̀ gbé òkú òkè bálà yìí rújọ́. Tó bá parí wọn á lẹ wọn ní tó bá parí á ṣe kíníkan ni tó ti rí lé ní báyìí. Àwọn tó pa Mohbad ààrẹ wọn gbé Ọlọ́run jẹ́ ká kúkú yá. Tó bá rí èèyàn kan tó gbé àdá dání tó bá sá fún ọ kì í sojo torí ọjọ́ ọ̀la ẹ̀ torí ibi tó ń lọ ni o. Tó bá bẹ́ẹ̀ lórí o fẹ́ di doctor o fẹ́ di lawyer o fẹ́ di president o fẹ́ di minister o fẹ́ di senator o lè achieve rẹ̀ mọ́ o. O fẹ́ lọ America o fẹ́ lọ Canada o fẹ́ lọ Germany o fẹ́ lọ South Africa o fẹ́ lọ Australia o lè achieve rẹ̀ mọ́ o. So ó bẹ́ẹ̀ kó o sá àsálà fún ẹ̀mí ẹ jẹ́ káwọn èèyàn pẹ́ lójo torí ibi tó ń lọ ni kì í ṣe torí pé ojójo. Number 1 yẹn. Number 2 tó bá ti ṣàkíyèsí ìyàwó tó ń fẹ́ tàbí girlfriend tó ń fẹ́ wípé ó lè jẹ́ ẹni tó máa ṣekú pẹ́ lọ́jọ́ ọ̀la brother mi gba igi gba ìdílé tọ́wọ́ bá ka sọ fún àwọn family ẹ̀ ká gba ìsílẹ̀ lọ́wọ́ ẹ̀ o ìwọ ọkùnrin náà tó dáa tí àwọn ọkùnrin náà àmì ìwọ obìnrin náà àti ọkùnrin tó lu ìyàwó ẹ̀ pa láyé tá a wáyé o tó fo gbígbóná àdàlọ́ ọkùnrin obìnrin náà tó fo gbígbóná pa ọkọ ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ tó ń bá ní àdà ìyàwó ni àdà ọkọ ni girlfriend boyfriend ni pé ẹni ibo ṣe ń palọ̀ ìhòòhùn pa padà sí pupa ẹ lọ́jọ́ ọ̀la tẹ́ni òkè tí ìrìn ẹ̀ ṣe ọmọ ìyà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ yà lọ́tọ̀ọ̀tọ̀ Mohbad gbé ògùn lọ sàárè báyìí ó ṣe wọ́n tẹ̀ tí sí ni so ẹgbẹ́ mi kì í sábà wá síta lórí ọ̀rọ̀ topic Mohbad because Bíbélì sọ pé ara ní ènìyàn ní ọ̀tá rẹ̀ ikú Mohbad wà láàrin ìyá ẹ̀ ìyàwó ẹ̀ àtàbúrò ẹ̀ mi sọ pé àwọn ló pa o ṣùgbọ́n ìyá ẹ̀ kì í sábà yàmọ̀ gidi ìyá tó bá lè fi ọmọ sílẹ̀ fún 10 years tó dẹ̀ wẹ̀yìn tó gbọ́dọ̀ ọkùnrin mi lọ tọ́mọ ẹ̀ dẹ̀ padà lógo tó jáde fún àti ìyàwó tó gbàbọ̀ lè tọkọ pẹ̀lú àbúrò tí wọ́n ẹgbẹ́ ilé ìmọ̀ ṣùgbọ́n tí wọ́n fún lówó tó sòótọ́ tó sọ ẹni tó ṣiṣẹ́ yẹn sẹ́ni pé ara léèyàn ní ọ̀tẹ̀ lóòótọ́ àmì kúkú yá. This is Adéọmọdé ire ó dàbọ̀. Adéọmọdé, advocate for the masses.